dúpẹ́ lọ bàbá mi Bánjí Akíntóyè our hero father bàbá dáadáa bàbá lálùbáríkà ẹ̀mí yóò kún fún mi bàbá ẹ pẹ́ fún mi ẹ jẹun àwọn ọmọ yín ẹ gbé wa délẹ̀ lérí láṣẹ Ọlọ́run ni ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ rẹ̀ ní ẹ̀lẹ́ parí ẹ̀ ẹni ẹlẹ́nu nígbà ṣeéṣe mo dúpẹ́ lọ gbogbo àwọn ẹgbẹ́ YSDM pápátá torí wọ́n ní wọ́n ń bínú pé mi kí àwọn míì tó wẹ̀ kí mọ́ kí yín tá lè mi tí mi ní kí yín ẹ dúró tì mí ẹ náwó ẹ nára lé mi lórí mi wá ní dúró mi ní kí yín mo gbọ́dọ̀ ṣe fídíò tí special ni mo kí gbogbo ẹgbẹ́ YSDM látòrí bàbá mi Ayélóge bàbá Ayélóge bàbá ní mo pe bàbá lóru bàbá ó gbé bàbá mi òkè bí ọ̀run dókítà òkè bí ọ̀run mo kí yín gan ojú òní tì yín láéláé inú mọ́tò mo sì wà náà mo ti wà ní Germany confam pẹ̀lú àwọn fámìlì mi mo wà pẹ̀lú àwọn fámìlì mi a sì ń lọ lé ni bàbá mi bàbá dáadáa bàbá wa hero bàbá Akíntóyè bàbá dáadáa ẹni nígbà ṣe mo fẹ́ kí ló wá ọmọ Yorùbá ká parapọ̀ báyìí lọ́wọ́ kan ojú ọ̀gbọ́dọ̀ tiwa káwọn bára wa jà gbogbo fún ìjà tí máa ń bẹ bàbá èyí lórí wa ẹ parí gbogbo ìjà pátápátá ohun tá à ń dúró de ti dé èmi ọmọ yìí ti dé padà mo ti dé padà no going back lọ́rọ̀ Yorùbá àṣìlọ́kọ̀ ẹrú Fúlàní mọ́ bàbá mi ẹ̀mí yóò gùn mo sọ fún yín inú mọ́tò làwọn báyìí ẹ tẹ́ mo dúpẹ́ mo ní kí gbogbo lé ní mo kí gbogbo ẹgbẹ́ YSDM ẹ má bínú bàbá mi o ẹ̀yin mọ̀mọ́ mi tẹ wà ń bẹ ọjọ́ òní tiyín o ẹ kú náwó ẹ kú nára ẹ dákun dókítà òkè bí ọ̀run mo kí dára bàbá mi Ayélóge màá tún yín kí lọ́tọ̀ tí n bá délé ẹ ṣé mo dúpẹ́ bàbá ẹ ṣé ẹ kú pàdé ẹ ṣé gan orúkọ mi ni Sunday ọmọ yín Ìgbòho Ayọ̀mídé ọkọ̀ rọ́pò ọkọ̀ tó yọ̀ sí mo ti dé padà mo ti dé Ìgbòho ṣá mo dé ìyá mi yẹyẹ dára mo dé padà mo ti dé ti Ọlọ́run dára mo dé ti Ọlọ́run báyìí kì í ṣe Sunday Kútọ́nù mọ́ o Sunday Jamani International Sunday. ó ga jù Ìgbòho ṣá. gbogbo ọmọ Yorùbá pápátá káàkiri ayé. ó ṣá bí ó ṣá. ó ṣá. iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹ́rẹ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fẹ́ gbọ́ nǹkan tó lóye sọ olóyè mo máa ń gbọ́ kán pè yín Sunday Kútọ́nù ẹlẹ́yà kì í ṣe Sunday Kútọ́nù búlẹ̀ wà báyìí. mo ti ṣe Sunday Jamani International Sunday. International. Ìfúra mi ní lídì bàbá mi délé. Irú wọlé. Ọmọ pàtí ń bọ̀ ní àṣírí ọ̀ṣà. Ọ̀gá wa tó fún wa ní ọdún ìjọ yẹn. Kì í ṣe lé ìṣà. Ọlọ́run ló ṣe. Ẹni tí bínú wọn kàn bínú kúrò ní ọjọ́ náà. Láṣẹ Elédùmarè. Ó pẹ́ tó bá láàrin délẹ̀ lérí àdébẹ̀ lẹ́yìn ẹni. Koiki Media bringing the world closer to your doorstep. Tí bá tàwa tọ́lọ́sẹ̀lú yóò parẹ́ tọmọtọmọ. àṣẹ wà. Àwọn onífọ́mọ́ tí ànífàyà sí ànífẹ́ mi wá pé àwọn ọlọ́run rán àwọn tọ́lọ́wọ̀n ọ̀rán tó ń rárá wọn wọ́n lọ parapọ̀ wọ́n jókòó jẹ́ ọlọ́wọ̀n ọ̀rán wọn fúnra náà rárá wọn kọ́ lọ sí mẹ́ẹ̀dọ̀. àṣírí àsìkò lábẹ́ tọ́lọ́run rán àsìkò lábẹ́ mẹ́tọ́lọ́run rán. Kí gbogbo ọmọ ìwọ́n ló bá lọ́wọ́ kó múra àìsẹ̀rù Fúlàní ẹgbàgbé bó ti fẹ́ ṣẹlẹ̀ ẹgbàgbé kóńdé ẹ̀ Ìgbòho ṣe ẹ̀dọ́ ni mẹ́rù dì tí nǹkan bá ṣẹlẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ sí mi láyé bẹnu kádàrá mi ni kì í ṣèyàn kì í ṣe tó mẹ́rin lẹ́dà o. Ìtúsílẹ̀ mi dẹ̀rẹ̀ ọmọ náà tó mú mi lẹ́nu náà ti wá. Ọwọ́ lọ́wọ́ The 9th of October 2023, ọwọ́ lọ́wọ́ Ọlọ́run tó mú mi lẹ̀ fúnra. and the time is still almost 6 p.m. 1800 hours. Ayọ̀ fóònù mídíà àti àkọ́dá dúró kọ́mọ sẹ̀kẹ́ ìbú tiẹ̀ ó ti dèrò lọ́bí àtọ́ ti. Bó ṣe wà nìyẹn Ìgbòho ṣá. Fẹ́ ká fẹ́ni kankan bú ọba tàbí bújòyè kankan for now ẹ̀sìpọ̀ pẹ̀ kéṣe for now ẹ̀ forever. A fẹ́ gba ẹ̀tọ́ àwọn bàbá wa fún wọn padà lọ́wọ́ àwọn tí àwọn ìjẹ̀lú èèyàn tó ń pera lọ́lọ́sẹ̀lú ẹ lọ sùn. Kò sí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. Orílẹ̀-èdè Yorùbá tiwa ní kọ̀dẹ̀ níbàjẹ́. Èmi ń bẹnu ọmọ tó ní jíǹkà ní Yorùbá mọ́kànlá gbangba. Bẹ́ẹ̀ni.
Èmi nìkan ni mo ní green card Yorùbá lójú, mo ní mo fẹ́ sá lọ, mo fẹ́ sọ. Identity Yorùbá nìyẹn. Social ID nìyẹn. Social ID ni. Tọ́lọ̀ bá fẹ́ kí n mọ̀ sòyìnbó, yóò lọ create mi sí America tàbí England, but no. Koiki Media bringing the world closer to your doorstep. And you want me to be a Yoruba great. So I'm a great Yoruba man. I'm a confirmed Yoruba man. God bless you, sir. God bless you, man. Thank you so much. Thank you very much. Olóyè Sunday Igboho. Thank you. Mo fẹ́ ìfẹ́ kí Àmọ́ aṣọ lápò gbọ́dọ̀.